our minds, which is equally very, very important. Èyí tó tó ṣe pàtàkì òun ni wípé ká mọ̀ pé tí àwọn ní àìsàn tí a lè dènà ní ọ̀nà orílẹ̀-èdè láti dènà ẹ̀ a máa bára wa sọ níbi ilé àti àwọn ọkọ̀ pàtàkì tó yẹ kí a ṣe tí a lè fi dènà ẹ̀. Àwọn nǹkan ọ̀wọ́ ló lè fa àìsàn sí àgọ́ ara wa. Lákọ̀ọ́kọ́, àwọn ọ̀kan wà tí àwọn infections ló lè fà tó yára. Infections causes of diseases. Màá mọ̀ bá wa sọ níbi ilé. As human beings, we will continue to be human because we interact with our environment. Gbogbo interaction wa pẹ̀lú environment wa, a lè kó àìsàn níbẹ̀. Àwọn tó lè fa àìsàn nípa interaction pẹ̀lú environment wa, a bára wa sọ níbi lẹ́nu. Bẹ́ẹ̀ náà, àwọn tó lè fa àìsàn fún wa látara bí a ṣe ń gbé ìgbé ayé wa tí a mọ̀ ní lifestyle, a bára wa sọ púpọ̀. So, mo fẹ́ kí a fi ọkàn bá presentation yìí lọ fún àwọn tí a bá ní àǹfààní lórí ẹ̀rọ ICT wa kí a fi lè rí ẹ̀kọ́ díẹ̀ kọ́ nínú ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, bí a ṣe ń gbé ìgbé ayé wa, our lifestyle can contribute meaningfully to how we get diseases. Nípa tó ìmọ́tótó tí a ń pè ní sanitation àti bí a ṣe mójútó ara wa tí gbogbo nǹkan ṣe wà ní tónítóní tí a ń pè ní hygiene, ní ọ̀nà yìí tí ò bá kún tó a lè kó àìsàn láti bẹ̀rẹ̀. The other area tí ó ń fa àìsàn fún wa, òun náà ni bí èmi àti ẹ̀yin bí a ṣe ń ṣe lásìkò tí àìlera tó bá ṣẹlẹ̀ sí wa tí a ń pè ní health seeking behavior. Tá a bá wo àyíká wa, our health seeking behavior is very, very poor. Tí ó bá rẹ èèyàn kan nísìn, rather than ká take action immediately láti lọ wá bí a ṣe mójútó ara wa, àwọn tí ò jọra wọn òun là á kọ́kọ́ máa ṣe, bí ká lọ ra òògùn níbí, ká lọ ra òògùn lọ́hùn, àbí ká wò pé bóyá tí àgbo yóò lè mójútó ní rather than ká lọ sí ibi ọ̀rọ̀ àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ láti rí bí a ṣe mójútó ara wa. tó ta bá ń sọ pé infection, etí ọ̀pọ̀lọpọ̀ máa ń lò tí n bá ní kí n máa tọ́ka nísìnyí kí ká béèrè lọ́dọ̀ àwọn èèyàn wa kí là ń pè ní infection, ìyànà ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú kà sí. ṣùgbọ́n táwa ń pè ní infection gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́, àwọn tó lè fà á, àwọn kòkòrò tá a fojú rí, ó wá ní ẹ̀ka à ń pè wọ́n ní bacteria. Tí a ń pè ní bacteria ìkan gbòógì tí a bá mẹ́nu bà tí ó yí àwọn èèyàn wa ní ká bá níyàn ní typhoid, bacteria organism kan ló ń fà á
àbí wọ́n ní èèyàn ní ikọ́ fèrè tàbí sí tuberculosis bacterial organism ló fọ́ so tàbá ní infection àwọn nǹkan tó lè fà á ní in the very recent past precisely 2019-2020 a rí wípé àìsàn kan èyí tó tó kọ́mọ̀ láyìíká wa òun ni HIV. HIV is a viral infection. The same thing goes with hepatitis from A to E, but the commonest in our environment is sanitizer káàkiri àfọwọ́ wa. Eléyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ nípa tí a ń pè ní hand hygiene. Ní nǹkan tó yẹ kí a máa ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ó lè dènà àìsàn fún wa tí èmi àtẹ̀yìn tábà para wa lọ́wọ́ báyìí àbí afọwọ́kan surface lọ báyìí àbí a lọ toilet ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń fọwọ́ wa tó bá jẹ́ pé a gbà láti fi dènà tábà wo níjọ́ àwọn tó kọ́mọ̀ táwọn èèyàn wa máa ń ṣe nígbàtí àwa kéré tó má ti ní wọléwọlé ń bọ̀ báyìí oníkàlùkù àti sáfì àti eléyìí ó ti palẹ̀ rẹ̀ mọ́ oúnjẹ tó péyèké oúnjẹ tó ṣe fẹ́ gbogbo ẹ̀ wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ and food and water hygiene is equally very very important ọ̀nà tí kòkòrò tí a fojú rí tó lè fi wọlé sí wa lára tá a fi ní àìsàn òun ni eléyìí tábà wo àwùjọ tí àwọn èèyàn tí a bá wo àwùjọ tí àwọn èèyàn ti fún pẹ́pẹ́ mọ́ra wọn tí a pè ní overcrowding a rí wípé ní irú àwùjọ bẹ́ẹ̀ àìsàn máa ń gbilẹ̀ níbẹ̀ with overcrowding a rí wípé bí wọ́n ṣe máa ṣe àyíká wọn waste tí wọ́n bá lò ibi tí wọ́n kó sí ibi tí wọ́n ti ṣe ìgbọ̀nsẹ̀ ibi tí wọ́n ti ṣe tó gbogbo nǹkan yóò lọ́dúnra wọn níbẹ̀ ní irú àwùjọ bẹ́ẹ̀ àìsàn ó máa gbilẹ̀ níbẹ̀ èyí tó tún lè jẹ́ kí àìsàn ó wọlé sí wa lára òun ni tó kọ́mọ̀ láwùjọ wa lé pàápàá jùlọ ní inú irú àwùjọ tá a wà lórí tá a pè ní higher institution gbogbo àwọn ọmọ wa tí morals mọ́ àwọn tí ò tọ́ òun ni tí wọ́n ti sọ di ẹ̀tọ́ mọ́ra wọn lọ́wọ́ obìnrin ọkùnrin tí wọ́n ní ẹ̀tọ́ lórí ara wọn tí wọ́n sì bára wọn ṣe tí òfin ò fẹ́ láti bẹ̀ àwọn àìsàn téèyàn lè rí látara ìbálòpọ̀ ó gbilẹ̀ láàrin wọn tó ọ̀nà yìí ní infection tó lè fi wọlé sáwọn èèyàn lára mo ti mẹ́nu bà bí a ṣe ń da àwọn ìdọ̀tí bí a ṣe ń dà káàkiri indiscriminate waste disposal tá a bá rí eléyìí kò sí eṣinṣin ó bàlẹ̀ àwọn eku wọ́n gbilẹ̀ níbẹ̀ rodent tá a bá wo àwùjọ wa láìpẹ́ kò kọ́mọ̀ lọ́dọ̀ wa bí wọ́n ń pe àìsàn kan ní Lassa fever ní àwọn ibi tí àìsàn yìí tí wọ́n ti kọ́mọ̀ a rí wípé eku tó bá ti fẹ́ lọ gba oúnjẹ tí èèyàn fẹ́ jẹ èèyàn lè kó láti bẹ̀ so àwọn nǹkan wọ̀nyí òun ní tí ó lè jẹ́ kí àìsàn wọlé sí wa lára tá bá wo ọ̀nà tí àwùjọ wa that is the environmental causes of diseases now tó lè fi contribute sí bí a ṣe alábàápàdé àìsàn
àwọn omi tí à ń mu àti ẹ̀pẹ́ kìíní kan ní pure water èèyàn mìíràn yóò ní ṣé pure water ní àbí pure water àwọn omi tí à ń mu báwo la ṣe mójútó tó níbi omi tá à ń mu ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àìsàn ti wọlé sí wa lára kí ni tí ó yẹ kí a ṣe láti dènà eléyìí á bára wa sọ mo ti sọ̀rọ̀ nípa poor drainage and stagnant water environment wa lẹ́lẹ́yìn wà tójò bá rọ̀ nísìnyí ẹ jẹ́ ká wo bí àwùjọ wa ó ṣe rí látara eléyìí àìsàn bíi kọ́lẹ́rà ó lè dìde because tí òjò yìí tó bá ti gbá ìgbẹ́tẹ́lẹ̀ yíyà láti bì tó gbà wá síbì kan tá a bá wo àwọn kànga míì bí wọ́n ṣe gbẹ́ omi àgbàrá ó sì tó dà sínú ẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ọ̀nà tí environment wa tó fi contribute sí causation of diseases. Another thing tí environment wa tó fi contribute à ń pè kí ní kàn ní air pollution. Tí a bá ń wo àwọn àwùjọ pàápàá jùlọ ní àwùjọ tí industry bá pọ̀ sí mo rò pé gbogbo wa la ní àǹfààní àti máa kọjá láti Ọ̀fà lọ sí Ìlọrin tẹ́ bá dé camwire ẹ rí bí eruku lálá bí ó ṣe sọ sókè air pollution tá a bá wo ọ̀dọ̀ wa náà láwùjọ wa ń bí èèyàn kan kàn léwu sọsọ ó ní kó fẹ́ sun ilẹ̀ o tí yóò sì kó bá bí a ṣe ń ní àwọn èémí kan sínú irú eléyìí yóò ṣe ìpalára sí ìtànpè ní immune system láti ibi tí atẹ́gùn gbà wọ inú wa lọ sí inú ẹ̀dọ̀fóró wa tó gbogbo eléyìí ó lè fa àìsàn sí wa lára ọ̀nà tó lè fi fà á ó pọ̀ because àwọn táwa ń pè ní droplet infections irú tuberculosis for instance yóò jẹ́ kó lè stay longer níbẹ̀ and tó bá stay longer we can best imagine bí yóò ṣe wọlé sí wa lára so air pollution is another area that our environment contributes to disease causation. Poor housing condition tí a bá wo àwùjọ wa pàápàá jùlọ ní agboolé a rí wípé ventilation ó ń fúwọ́ a rí wípé ilé mi ò tiẹ̀ ní toilet tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀nà tí lẹ́tí ò bá sí toilet a mọ bí wọ́n ṣe ṣe wọ́n bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ oníkálukú kan kó lọ síbì kan wọ́n wá nígbà tó bí bá kó fírí ibi tí wọ́n lọ dá sí tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀nà tí àìsàn lè gbà láti fi wọlé sí wa lára through the environment ní then bí a ṣe ń gbé ìgbé ayé wa gangan our lifestyle our lifestyle ọ̀nà tí àìsàn tó lè fi wọlé sí wa lára pẹ̀lú bá ṣe ń gbé ìgbé ayé wa ọ̀nà tó pọ̀ ní bí ọba dẹ́dà ó ṣe tó lé a mọ̀ wípé tọ́ a mọ̀ ọbẹ̀ náà ni jíjẹ mímu ó fẹ́ rí bákan fún ọ̀pọ̀lọpọ̀. Our diet, our nutrition is very, very important. Where there is poor diet, gbogbo alamọ̀ pé malnutrition yóò ṣẹlẹ̀ níbẹ̀. Gbogbo nǹkan tó ń jẹ́ immune system, they are protein based. So tí àwọn nǹkan wọ̀nyí tí kò bá kó tó dàbí sójà tó wà nínú ara wa tó ń jà fún wa tí àìsàn bá fẹ́ wọlé yóò lọlẹ̀ tó bá sì lọlẹ̀ gbogbo ìgbà tí àwọn nǹkan yìí bá wọlé sí wa lára our ability to fight infection
yóò wà reduced. So kò sí bí àìsàn yìí bí ó ṣe ní gbilẹ̀ lára irú ẹni bẹ́ẹ̀. The other thing tó wà important about lifestyle is our physical inactivity. Tá a bá bẹ̀rẹ̀ tá a sáńpù opinion káàkiri báyìí, ó tó ìgbà wo tí èmi àti ìwọ tí a kanlẹ̀ dídì wípé a fẹ́ ṣe exercise. Jẹ́ kí n tiẹ̀ ṣe exercise láti fi fún ara mi ní àlàáfíà. Bí mo ṣe ń wo bá a ṣe jókòó lórí ọ̀kan mi gan lórí ìjókòó, Alájà Adébíyì olóògbé ara ẹgbẹ́ màmá, mo lo ìgbà díẹ̀ pẹ̀lú màmá wà dìde, wọ́n wà ká, wọ́n wà yípo ilé wọn, wọ́n wà yípo níbi tí ọjọ́ orílẹ̀. So ẹ dákun ní tó ṣe pàtàkì ní pàápàá jùlọ at least 30 minutes of exercise 3 to 5 times a week is very, very important. Tí a bá ṣe eléyìí, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà fún wa tó jẹ́ pé yóò dènà àwọn nǹkan tó ń jẹ́ àìsàn, pàápàá jùlọ àìsàn tó ní ṣe pẹ̀lú ọkàn táǹpẹ̀ ní heart diseases, hypertension, irú tó ní obesity, ṣe mọ̀ pé yóò burn fat. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àǹfààní tó wà níbẹ̀. So our lifestyle is equally very, very important láti fi dènà àìsàn. Bákan náà nípa lifestyle, sìgá mímu àti olójọ bẹ́ẹ̀ àti ọtí mímu, kò sí bí wọ́n ṣe sọ̀rọ̀ cancer tí wọ́n ní sọ̀rọ̀ nípa smoking. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì kí a jìnnà sí tí a bá fẹ́ kí àlàáfíà wa kó mú tó. Bákan náà ni ọtí mímu, which is alcohol use. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn pẹ̀kìní kan ní chronic liver disease, àti rí kidney transplant, heart transplant kò tí ì sí ní agbègbè wa, liver transplant kò tí ì sí lágbègbè wa bí anything tó bá ti ṣe ẹ̀dọ̀ àwọn pẹ̀tọ́ tọlọ́jọ́ ló kù yẹn, because progressive damage to the liver cells at the end of the day will ultimately lead to death because of the role the liver to play nínú ara wa. So alcohol use is one thing that we should avoid, and these are all related to lifestyle. The other thing that is related to lifestyle in the connection of diseases, most importantly, the background that we define what a disease is. Anything that affects the normal function of the body and mind. It is on purpose. The reason is tobacco, stress, and poor sleep. It has to do with our lifestyle. While in training as a public health specialist, one of my lecturers will always tell me, please don't take your work home, and always learn to delegate function. Ntí o bá lè ṣe, tí ọmọ ẹ̀yìn rẹ lè ṣe, jẹ́ kí ọmọ ẹ̀yìn rẹ ṣe, wá supervise rẹ̀ tó ṣe dáadáa. Tó bá ti ṣe dáadáa lénìí, wà á lè fi kalẹ̀ lọ́la nǹkan míì nìwọ náà ó ṣe. So stress, we can avoid stress, and as much as possible we need at least minimum of 6 to 8 hours of sleep in 24 hours. Àwọn kan ti rí nírí wípé ẹ̀mí ìmọ̀ ìsùn tí bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ tó bá ti ṣe ó ti mọ́ra kọ̀ sí níta fẹ́ ṣe sí yẹn, níta lè ṣe sí ó pọ̀. There is no health without mental health. Again, let's mark that word. There is no health without mental health.
anything tó bá ti fi ọwọ́ ba àìsàn ọpọlọ wa gbogbo ara wa ló ti fọwọ́ bà, because one, you will lose sense of judgment, and once you start losing sense of judgment, every other thing will be affected. The other thing that is important in causation of diseases is poor sanitation and hygiene. Ẹ jẹ́ ká mójútó àyíká wa. Àìmójútó àyíká wa òun ni ó fà tábà àwọn ìjọba gbé ètò kan kalẹ̀ wọ́n pè ní WASH program, water and hand sanitation. So, water, sanitation and hygiene is very, very important for us to know that open defecation is no longer acceptable. Kí a bọ́ sí ibi tí ò tọ́ ká na fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ níbẹ̀. Mo ti mẹ́nu bà ohun tí a ń pè ní cholera tí eṣinṣin bá perch lórí ẹ̀ báyìí ó ń bọ̀ wá bí oúnjẹ wa nìyí, and gbogbo wa la lè imagine n tó lè ṣẹlẹ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ tó bá wáyé. Bí a ṣe ń da àwọn ìdọ̀tí wa nù ó wà very, very important. Ẹ dákun látàsìkò yìí lọ bó ṣe drum kékeré tó ní cover la bá fẹ́ ẹ jẹ́ ká gbé sí agbègbè wa, ká da ìdọ̀tí síbẹ̀ kó sì ní ìgbà tí a lọ dànù. Eléyìí fún àǹfààní wa ni kò ń ṣe torí nǹkan kan, so that a fi dènà àìsàn. Personal hygiene is equally very, very important. Ẹ dákun ìmọ́tótó wa. Nígbà tí a wà ní kékeré wọ́n máa ń kọrin kan ní primary school. Ǹjẹ́ alẹ́ rẹ́ni tó lè rán mi létí? Ìmọ́tótó lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó eyín, ìmọ́tótó ara, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. It is on purpose. Tá a bá wo sanitation wa, personal hygiene is very, very important. Kí a mójútó personal hygiene wa láti fi dènà àìsàn kó má wọlé sí wa lára. The other thing tí ó ń jẹ́ kí àìsàn kó gbilẹ̀ láwùjọ wa òun náà ni tí èmi àti ìwọ tí à ń ṣe tí a pè ní poor health seeking behaviour. Eléyìí ó common láwùjọ wa lénìí. Tí ó bá rẹ èèyàn nísìnyí, tá a bá wo bí wọ́n ṣe máa ń polówó ní orí tẹlifíṣàn, wọ́n ní if symptoms tó máa polówó oògùn kan, wọ́n ní if symptoms persist after how many days, please consult your doctor. Àwọn nǹkan tí à ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àìsàn tí ó bá dé ní àwùjọ wa lẹ́yìn ojú mi dání o kò kí ń ṣe ìtọ́jú ara rẹ̀ gbóná pẹ́ lọ́ba ara àwọn malaria wa, whereas ara gbígbóná náà sọ fún wa pé mójútóra rẹ̀ òògùn kankan ń ṣe mí. Ǹjẹ́ tó ń ṣe ní ṣe àmọ́? Ẹ dákun ẹ jẹ́ ká tọ̀ àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ kó tó di wípé nǹkan míì yóò wá ṣẹlẹ̀ tí a bá òní ká mọ́. Self-medication and drug abuse. Tá a bá wo nínú wa bá a ṣe jòkó lénìí, tán bá ní lágbájá ìwọ rẹ̀ lọ sí ọsibítù wọ́n máa ń fún lóògùn. Ẹ jẹ́ ká bira wa, èmi àti ìwọ, ó tó ìgbà wo tí wọ́n fún yín lóògùn malaria kẹ́ ẹ̀ complete rẹ̀ last. Tára bá ti yá díẹ̀ báyìí àgbékalẹ̀ ni eléyìí drug abuse ni o. Ntí à ń ṣe òun ni wípé à ń kọ́ àwọn kòkòrò tó fa àìsàn yìí, à ń kọ́ wọn ní ọgbọ́n
láti lọ tún ara mú. Ó dàbí tí èmi àti ìwọ téèyàn kan bá fẹ́ tó bá fẹ́ yìnbọn mọ́yàn báyìí nílẹ̀ Yorùbá wọn pé kíní kan ní ayẹta, ó ti wá lọ wá ayẹta tó pọ̀ fáwọn tẹ̀wọ̀n pẹ́tẹ́ nìyẹn bá nà kan sí báyìí ó lọ́pọ̀ ọ̀gbọ́n pé kí lọ tó fẹ́ ṣe dédé tí à ń kọ́ àwọn òkúrò yìí nìyí, dédé tí a ṣe tí chloroquine tí ò fi ṣiṣẹ́ fún malaria kan nìyí because of drug resistance. So àwọn organism yìí wọ́n mutate, wọ́n wà lọ tún ara mú òkúrò ọ̀gbọ́n tá a bá wá ní òbí kò ní ṣiṣẹ́ fún wọn. So ẹ dákun ẹ jẹ́ kí a stop rẹ̀. Èyí tó tún jọ bẹ́ẹ̀ nípa poor executive behaviour òun ni ètò ọmọ ní àwùjọ wa lẹ́nu tá a bá sáǹpù opinion wa káàkiri báyìí tí àwa náà sì gbéra wa tá a sì mọ̀ pé bẹ́ẹ̀ lórí àárí èèyàn kan àbí méjì tí ó ní tó bá túmọ̀ sí rí àwọn ọmọ wa a ní nọ́ọ̀sì tí ń fún wọn lábẹ́rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pè ní nọ́ọ̀sì tí ó ń fún wọn lábẹ́rẹ́ ìgbé àwọn unqualified persons. Ẹ wá wo damage tí eléyìí tó ti cause fún ọ̀pọ̀lọpọ̀ ilé because ntí ó yẹ kí a ná bí àpẹẹrẹ náírà 10 sí tí ó sì yọ at the end of the day ẹgbẹ̀rún kan agbára ẹ̀ka mọ́ ọ̀. So ẹ dákun ẹ jẹ́ kí a stop eléyìí. Poor adherence to treatment. Mo ti mẹ́nu bà eléyìí. Ilẹ̀ Yorùbá ó ní sàá bí olóògbé ṣe ní kó sàá kó bá lè jẹ́ bí wọ́n ṣe ní ká lò tí a bá lọ sí hospital ẹ dákun bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká lò ẹ má jẹ́ ká fi ìwòye as a clinician ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti ní patient tí ó wò ó wípé bí àpẹẹrẹ ẹni tó ní ìtọ̀ ṣúgà bára mi ṣe ń ṣe bí ẹni wípé kí ní ìlú lọ sókè èyí tó ní kí n lò lẹ́yọ̀kẹ́ ọ̀jẹ̀ lọ́lẹ̀ méjì ó bá lè ṣe iṣẹ́ tó ní ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà yóò gba òdì lára ni nígbà tó bá gba òdì lára ìgbà yìí ni wọ́n tó ń gbé wọn dìgbọ̀dìgbọ̀n ó di hospital. Ìgbà tí wọ́n ní ká lò ẹ jẹ́ ká lò bí wọ́n ṣe ní ká lò ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀ kó lè ṣe wá láǹfààní. A ti mẹ́nu bà àìsàn àti ọ̀nà tó lè gbà wọlé sí wa lára. Kí ni tí a lè ṣe ní èmi àti ìwọ láti fi dènà àwọn àìsàn wọ̀nyí? Mo ti mẹ́nu bà díẹ̀ but màá tó pẹ̀kẹ́ lù báyìí kí ó bá lè fẹsẹ̀ rinlẹ̀ lọ́kàn wa. À ń pè kíní kan ní prevention. Only prevention is better than cure. Let's repeat it again. Prevention is better than cure. Regular hand washing is very, very important. Gbogbo ìgbà tí èmi àti ẹ assalamu alaikum àtẹlẹ ìtàn mo ti fọwọ́ kan ilé mo tún ti fọwọ́ kan nǹkan pàápàá jùlọ ní hospital alọ́kíyàn àti fọwọ́ kan bẹ́ẹ̀ àti fọwọ́ kan ilé àgbàdo dé bọ̀lì dé ọwọ́ yẹn náà láti fi sẹ́nu láì fọwọ́ wa. Èmi àti ìwọ mọ̀ pé à ń invite kí àìsàn kó wọlé sí wa lára nìyí. Omi mímu wa tí a bá fẹ́ mu bí a ṣe ń jáde kúrò ní ibi tá a wà yìí ẹ dákun ẹ jẹ́ ká rí léèrè wípé we want to take action so that we can prevent occurrence of diseases, most especially food and waterborne
diseases. Ẹ jẹ́ kí àwọn tí a bá ní àǹfààní láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè jẹ́ kí o ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ rí omi abọ́ ìyẹn. Ẹ jẹ́ ká bọ́ ìyẹn ká fi síbì kan tó yẹ pé a dé eléyìí yóò ṣe wá láǹfààní púpọ̀. Tí a bá dáná tán, ẹ̀yin ìyá wa ó ti ní tí wọ́n bá ṣe rice bí àpẹẹrẹ bí wọ́n ṣe gbé kalẹ̀ ní kitchen afẹ́kọ̀ọ́ omi rẹ̀ mú wálẹ̀ wọ́n ti dà sínú basket àdé àti lọ eṣinṣin ti fọwọ́ bà áyán ti lè débẹ̀ tí a kò ní mọ̀ àbí left over food ọjọ́ kejì tí a sì tún gbé tí a sì tún jẹ. So proper handling of food is very very important láti fi prevent disease. Jẹ́ environmental sanitation àti mẹ́tọ́ba ilé kì í ṣe èyí tí ìjọba gbé kalẹ̀ lóṣooṣù òun nìkan ló ṣe pàtàkì. Ẹ jẹ́ ká ya ọjọ́ kan sọ́tọ̀ tó bá jẹ́ pé every Saturday gbogbo ìgbòlé afẹ́túnṣe afẹ́tún àyíká wa ṣe ẹ dákun eléyìí ṣe pàtàkì ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn. Again, the practical ways out, let's ensure we have healthy lifestyle. Healthy lifestyle is the key to preventing most of these diseases that I have mentioned. Ọlọ́run yóò wo aláṣìírí ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n bá ní balanced diet kìí ṣe nǹkan tó wọ́n jù. It's just everything tí a jẹ wà in the right proportion, right mix. Kìí ṣe pé gbogbo ìgbà ní òkèlè. Àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó jẹ́ kó kò wọ́n bí àpẹẹrẹ ẹ̀wà protein tí àfàmì àgbàbára chicken tó sì jẹ́ pé bẹ́sẹ̀ lágbára tiẹ̀ ká protein náà ni bí ọwọ́ eku bá ṣe wọ́n kó fi bọ́jú so that everything tí a bá jẹ yóò wà in the right proportion. Mo ti mẹ́nu bà exercise and role tí ó play. Ẹni tó bá ṣe exercise díẹ̀ bóyá bí 30 minutes nígbà tó bá dé kókàn sára kò ní mọ̀ gbàgbọ́ lọ́wọ́ dé, and this exercise yóò enhance the circulation of blood, and during circulation ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni ó ṣẹlẹ̀ part of the immune cells òun náà ó fọ́n káàkiri, so our immune system will equally be improved. So advantage tó wà ní exercise ó pọ̀ ju disadvantage tó wà níbẹ̀ lọ. Mo ti mẹ́nu bà sìgá àti tó lè fà. Ṣé mọ̀ wípé òun ṣe gbogbo ẹni tó mú sìgá lọ́wọ́ báyìí tó ló mu sìgá? À ń pè àwọn kan ní passive smoker. Tá bá wà ní inú ibi tá a wà yìí tí èèyàn kan wà ní ẹnu lẹ̀kùn yìí tó ti ń fà á tí a bá ṣọ́ra bí atẹ́gùn ṣe ń gbé wá kẹ́mọ̀ báwa náà ti fà á. So àti active and passive smoker, so ibi tá a bá ti rí pé wọ́n mú tá a sì náǹfààní àti yẹra ẹ dákun ẹ jẹ́ ká yẹra kó bá lè ṣe wá láǹfààní. Mo ti mẹ́nu bà ọtí mímu àti tó lè fà á. So mi tó fẹ́ torí ìjọba àsìkò mi ìfẹ́ ká tún mẹ́nu bà mọ́. Mo ti mẹ́nu bà ká rest púpọ̀ at least and maybe between 6 to 8 hours of sleep in 24 hours. Eléyìí ó ṣe pàtàkì for our physical and mental
health. Part of ọ̀nà tá a lè gbà láti dènà àìsàn, the practical ways are the medical measures. Mo ti mẹ́nu bà ilé ó ṣe pàtàkì ní agbègbè wa, kìí ṣe tí amúlọ́pọ̀lọpọ̀ púpọ̀ pé kí a ṣe routine medical check-ups. Kò sí tó ṣe ní òun mo kàn gbéra mi lọ sí ẹ̀dá kò fẹ́ yẹra mi wò. Ó tó ìgbà wo tí èmi àti ìwọ tí a ti ṣe eléyìí. Ọ̀nkù mi kan ní ọdún tí wọ́n mọ̀ wípé àwọn ní hypertension, wọ́n mọ̀ sí lọ sí hospital. Ọ̀rẹ́ wọn pè wọ́n pé dákun wá gbé mi lọ hospital. Wọ́n wá lọ gbé wọn. Ẹ̀dá kan ẹgbẹ́ mi náà yẹ fún wà ní ìwò. Ibi tí wọ́n ti mọ̀ pé àwọn ní hypertension yẹn wọ́n mọ̀. Ẹni tó lọ gbéyàn lọ hospital, ó sùn hospital lọ́jọ́ yẹn nítorí pé kí ni wọ́n lórí ìfúnpá rẹ̀. Ibi tó gbẹ́nu lé tí ò bá sọ́ra tí bá lọ ó lè ṣubú. Èyí kọ́mọ̀ láwùjọ wa, a rí ẹni tó ṣubú sínú ọjà, a rí ẹni tó jẹ́ pé ibi ìnáwó ilé ìnáwó lọ́wọ́ tó ti dìbò lọ yá mi, tí wọ́n ti gbé ìdìgbàdìgbà tó di hospital. So ẹ̀dá kan regular medical check-up is very very important. Ẹ jẹ́ ká lọ ṣe àyẹ̀wò ara wa, kì í ṣe ìgbà tó bá rẹ̀ wá nìkan òun ni a tó lọ sí hospital. Wọ́n gbé kíní kan ní immunization, abẹ́rẹ́ àjẹsára. There are preventable and immunizable childhood diseases. Ẹ̀yin ìyá wa, ẹ dákun, ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ àǹfààní fún àwọn ọmọ wa, nítorí pé tá bá wo èmi àti ìwọ, a lè máa wúkọ́ nísìnyí ká má lo ọmọ tí ó sì lọ, àbí ká máa sọ ẹ̀dẹ̀ ká má lo ọmọ ó sì lọ. Body defense tiwa ló take care rẹ̀. Àwọn ọmọ wa body defense tí wọ́n ti strong. Ọ̀nà tá a lè gbà láti fi ràn wọ́n lọ́wọ́ òun náà ni kí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. The same thing, à ń pè kíníkan ní vaccination. A lè kóra wa jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ ká approach ibi tí wọ́n ti bí àpẹẹrẹ hepatitis B tó jẹ́ pé ó ti gbilẹ̀ láwùjọ wa lénìí. Ìwádìí ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ wípé ntí hepatitis B tó ti fà sí ara àwọn èèyàn kódà ó fẹ́ ju ti HIV gan ti fà lọ. Ó pọ̀ láwùjọ wa lénìí tí a sì mọ̀. Tó bá bá lọ sí routine check-up tí wọ́n sọ pé nǹkan báyìí, ẹni tí ò bá ní vaccination wà yóò gba first dose, second dose and booster dose. Eléyìí yóò lè dáàbò wá. So vaccination is another medical measure tí a lè ṣe láti fi dènà àrùn. Tí nǹkan bá ṣe wá, early hospital presentation is very very important. Ọ̀pọ̀lọpọ̀ tí ó já ọkọ̀ ẹ̀mí àwọn èèyàn wá jù òun náà ni wípé nígbà tí wọ́n bá dé hospital, nígbà tí àìsàn ti gbilẹ̀ lára wọn ni wọ́n ti fàsìkò ráre. Ìgbà tí ó yẹ kí wọ́n lọ sí hospital, wọ́n sọ fún wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀, ọ̀nà báyìí ni à gbà láti tọ́jú rẹ, àbí wọ́n tọ́jú wọ́n da igbó bí ọjọ́ mélòó kan tára ó fi yá tẹ́ẹ̀fì lọlé kó tó di tí ó da igbó bẹ́ẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí àìsàn yìí bá ti rìn jìnnà, òun làwọn èèyàn wa tí wọ́n máa ń wá sí hospital. Bákan náà, àwọn oògùn tí wọ́n bá fún wa ní hospital, mo ti fi oògùn malaria ṣe àpẹẹrẹ pé ó tó gbà wọ́n lẹ́mìí àti ẹ tá a pọ̀ nítẹ̀. Wọ́n fún yín lógún, tá a bá ti lo first dose, second dose, tára bá ti yá díẹ̀ báyìí, ó ti tán nìyẹn, a sì gbàgbé ẹ̀. So ẹ dákun, eléyìí ẹ jẹ́ kí àmójútó Ọlọ́run yóò dáàbò bò wa, kò ní jẹ́ kí àìsàn owó wa mọ́lẹ̀. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa àìsàn. Kí ni ipa tí èmi àti ìwọ
àti ìjọba wa kí ni ipa tí wọ́n lè sà, kí ni tí wọ́n gbọ́dọ̀ ṣe tí àìsàn tí ò fi ní gbilẹ̀ láwùjọ wa. À ń ṣe ìkọ̀kan níbí lẹ́nu ara ẹni láti máa ta ara ẹni jí, health education and awareness ó là ń ṣe níbí lẹ́nu. Tàbá ti jáde kúrò ní lẹ́nu a ti rí nǹkan kan àbí méjì tá a ti rí gbámú ní ẹ̀kọ́ láti fi take action tí ó lè prevent kí àìsàn kó gbilẹ̀ láwùjọ wa. Again, ntí a lè ṣe as a community sanitation exercise. Ẹ jẹ́ ká kóra wa jọ láládùúgbò, igbó ti pọ̀ níbí ní sátidé eléyìí o, àwọn ọmọ wa ẹ jẹ́ ká kó wọn jọ, igbó ìgbúdọ̀ ọpọlọ lọ́lẹ̀. A mọ̀ pé ibi tí igbó tó bá wà, tí omi tó dárogún tó bá wà, ẹ̀fọn ó ṣe kí ni yóò pọ̀ níbẹ̀. Tí a bá mójútó gbogbo eléyìí, ṣe mọ̀ pé à ń dènà kí ẹ̀fọn kó ráyè wọlé wá bá wa láti wá jẹ wá tó fún àǹfààní ara wa ni. Tí a mójútó ibi tí wọ́n ń dalẹ̀ sí, àbí a rí pé ibì kan la ṣe ní àgbékalẹ̀ tó yẹ pé ibi ìlà àwọn dalẹ̀ sí, tí a mọ̀ sanwó fáwọn tí ó mójútó, àbí a fẹ́ bẹ́rì rẹ̀ ni. So gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ṣe pàtàkì gẹ́gẹ́ bí aládùúgbò tí a lè ṣe fúnra, tí ò tẹ̀ nídìí ká dúró níjọba wọlé láti wá ṣe nǹkan fún wa, táwa náà ló ṣe fúnra wa. Tá a bá wo àwùjọ wa lẹ́yìn, Ọlọ́run bó ṣe ń tó nǹkan ẹ̀, àwọn kan wà tá à ń pè ní vulnerable group. A dúpẹ́ fúnra wa púpọ̀ níbi tá a ti jáde ní ọ̀dọ̀ àwọn òyìnbó náà. Téèyàn bá ti darúgbó kí ni wọ́n ṣe? Old people's home, ibẹ̀ ni wọ́n gbé wọn lọ. So the old people are a vulnerable group. Vulnerable group because one, wọn ní agbára tí èmi àti ìwọ ní láti fi lọ sókè lọ sódò, wá jíjẹ mímu, take some actions. Bákan náà, àwọn òyìnbó wẹrẹ wa, ọmọ kékeré, they are vulnerable group. Àwọn opó wa, they are vulnerable group. Kí ni ètò tá a ṣe fún wọn láti fi ràn wọ́n lọ́wọ́ nípa àìlera wọn? So gbogbo eléyìí a lè kóra wa jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ láti fi wá ìrànwọ́ fún wọn tí wọ́n fi mójútó ìlera wọn. A lè kóra wa jọ bákan náà, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé a lè kóra wa jọ pé a fẹ́ gúrùpù wa yìí o, bí àpẹẹrẹ artisan, wọ́n lè kóra wọn jọ pé tọ̀ a fẹ́ bá wọn health authority wa, vaccination fáwọn èèyàn wa ó ṣe pàtàkì. Àbí primary health care center wa, à ń pè àwọn kan ní world development committees, wọ́n lè kóra wọn jọ wípé primary health care center wa yìí ó mọ̀ fẹ́ àmójútó. Àwọn elétò ìlera wọn mọ̀ tó nǹkan, àwọn elétò ìlera wa wọn mọ̀ tó nǹkan, kí la lè ṣe láti fi ran ara wa lọ́wọ́ kí ìjọba tiẹ̀ tó wọlé láti wá ràn wá lọ́wọ́. Wọ́n lè gba casual staff, àbí bẹ́ẹ̀ kọ́, wọ́n lè wá èèyàn tó yẹ pé àwọn ni wọ́n sanwó fún. Yorùbá ọmọ tó bá sípá lè yá ẹ̀ gbé. Tí wọ́n bá ti rí pé wọ́n sípá báyìí, ìjọba náà ó gbárùkù tì wọ́n láti fi mójútó ètò ìlera wọn. Kí ni ipa tí ìjọba ní láti ṣe nípa ìdènà àìsàn yìí? Níjọ́ tí gbogbo wa ń dàgbà láwọn age bracket ni àtàwọn ìyá wa
a rí wípé omi ẹ̀rọ wà tó jẹ́ omi ìjọba rẹ́pẹ́tọ́ bá ti mú dé báyìí gbogbo wa làápọ̀n lẹ́nu gbogbo wa láti ló ní bọ́ọ̀lù gbogbo wa kànga àdúgbò ọ̀nà èso ìjọba ní ipa láti sà láti ensure wípé there is provision of safe and clean water. Mo ti mẹ́nu bà ilé yìí tá a bá wo n ti ń jẹ́ àwọn health centers wa lẹ́nu a rí wípé ọ̀rọ̀ ti fẹ́ di ojú kejì àwọn elétò ìlera tí wọ́n mójútó wa ọ̀pọ̀ mọ́ tán bá sì wà oníkálukú ló ń wá ọ̀nà bí ó kéde bí ó ṣe pọ́n lórí àwọn èèyàn wá ti ń sá lọ òkè òkun àwọn tí ó tọ́jú wa ọ̀pọ̀ mọ́ àwa náà sì ń sáré àpọ̀ tá a bá dé general hospital wa lẹ́nìí a rí wípé àwọn èèyàn tí wọ́n wá ń gba ìtọ́jú wọ́n pọ̀ ju àwọn elétò ìlera tí ó bójútó wọn lọ. The same thing with facilities tó wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló ti ń lọlẹ̀ so ìjọba ní role láti play nínú eléyìí. Very recently of our local government wọ́n promulgate law environmental laws a rí i pé wọ́n gbé mọ́tò káàkiri tí wọ́n mú àwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí tó gbogbo eléyìí ó wà very very important kí a padà sí bí a ṣe ń bọ̀ láti mójútó bí àwùjọ wa ṣe rí wọ́n máa ń wọ ibi tí gbogbo agbolé ni wọ́n máa ń wọ̀ ṣe eléyìí ní toilet ṣé kò ní toilet gbogbo àwọn nǹkan wọ̀nyí òní tí ó yẹ kí ìjọba kó bá wa mójútó bákan náà ìjọba ní ipa láti sà láti rí wípé irú tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìbá ṣe orí rédíò ní o fún máa ṣe ìpolongo láti jẹ́ kí ó jẹ́ ìtanijí fáwọn èèyàn wa láti mọ̀ wípé wọ́n ní role láti play láti dáàbò bo àlàáfíà wọn. Kí a tó máa lọ kí ni tá a fẹ́ kó lọlé lẹ́mí àti ìwọ ẹ jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ àìsàn níta lè dènà ní o bí a ṣe dènà rẹ̀ ó wà lọ́wọ́ ìwọ àti èmi gbogbo wa lájọ ní ipa láti sà ntí wọ́n ń pè ní prevention we say is better than cure it's not just better than cure it's cheaper than treatment so eléyìí wà very very important again healthy communities build a healthy nation ó wà lọ́wọ́ ìwọ ìlú láti rí wípé àlàáfíà wa ó ṣe pàtàkì ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ ṣeun thank you. Okay. Alaikum salam.